life. Ṣé ti gbé passport mẹ́ta ní Nigeria passport mẹ́ta ṣe ti rí 3 Nigeria passport màá kọ́ bẹ́ẹ̀ lórí ọkàn. Passport ní passport kọ́ ṣe ti rí gbogbo ọgbọ́n tó gẹ Nàìjíríà kò wúlò. Nàìjíríà ti expire ṣe ti Nàìjíríà ti expire already. Nàìjíríà ò wúlò mọ́. Kò yẹ gbé passport ẹ̀dá nìkan kò wúlò níbikíbi. Àwọn olórí wa owó náà kó jẹ kò sí nǹkan gidi tí wọ́n ń ṣe láyé wọn. Mo wá bẹ́ẹ̀ dúró de aláàbá ẹ̀dábídà láwa Nàìjíríà ta níbo mo fẹ́ gbà. Nítorí mi kú láti Nàìjíríà wá sí lóyìnbó tó wà yìí gbẹ́rẹ́jọ́ máa rò ó ṣe ti rí ìkan mo ti gbé tán yẹn ìkejì lélẹ́yìí. This is the second one. Àwọn visa mi lélẹ́yìí ṣe ti rí. Anything Nigeria, I'm out of it. Yoruba Nation is what I stand for. Ṣètìlì tí ò ní ìdíwọ́n mọ́. Nigeria is nothing. It's not improving. Nigeria has failed us already. So Yoruba Nation ni mo dúró fún wọn. Ọkọ̀ òkè ń jẹ́ tí a bá tọ́ mọ́ kó mọ́ ní àlà ṣe ti mo ti dé yẹn tán oṣù kù ń bẹ̀ ṣe ti àwọn yòókù nìyí. Ẹgẹ́ dànù Nàìjíríà ò wúlò. Pásítọ̀tù Yorùbá ní sọmọ jáde very soon ṣe ti tẹ́kọ̀ọ́ wá sínú tún léyìí. Ṣé rí mo dúpẹ́ fún Ọlọ́run ọba ògo.